Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. A kú ìwòyí ẹ̀yin èèyàn mi. Gẹ́gẹ́ bí ẹ ṣe gbọ́ bí a ṣe ń sọ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ látijọ́ yìí fún wa nípa ìgbì. Ṣé ẹ mọ̀ pé wọ́n ló ti dé sí ààfin ìgbà kan tí parọ́pò sọ pé òun ò gbọdọ̀ rí láàfin. Until tó bá ṣe verification àwọn ọmọ yẹn, paternity níwájú shrine àti DNA. Ṣé ẹ mọ̀ pé ó ní ńlá táwọn ti ṣáájú ò bá ṣe òun náà lè ṣe. Tẹ́ ẹ bá gbàgbé, ṣé ẹ mọ̀ pé látijọ́ awuyewuye yẹn ó die down. Nǹkan tá à ń gbọ́ sì ni pé wọ́n ló ti wá sí ààfin, ó ti agree pé òun máa ṣe paternity verification fún àwọn ọmọ ní ti shrine. Wọ́n ní báwọn ará ẹ̀ ṣe wá dé nìyẹn. Wọ́n ra gbogbo oríṣiríṣi tí wọ́n fi ṣètùtù. Àwọn Ìgbìrà family wọ́n wá rà wá sí ààfin. Lọ́ bá sọ fún kábíyèsí pé àwọn ti dé, wọ́n fẹ́ ṣe shrine. Kíní wọ́n ṣe paternity ọmọ níwájú shrine. Lọ́ bá dé bẹ́ẹ̀ lóòótọ́ wọ́n ti ra gbogbo jagbajantísì tí wọ́n fẹ́ fi ṣe nǹkan tí wọ́n fẹ́ ṣe. Wọ́n ní wọ́n béèrè lọ́wọ́ pé nígbà tí ẹ fẹ́ ṣe kíní pé ìyá onífá ò sí nílé o. Wọ́n ní Mariam ní ìyá onífá wà nílé, ìyá onífá wà nílé pé kán ṣe nǹkan tán ní ṣe. Ṣé nítorí pé òun ti ready láti surrender pé òun máa ṣe tòun. Òun ò ní dúró de anybody kóun lè wá sáàfin. Wọ́n rí pé ìyá onífá ò sí nílé. Ṣé ẹ mọ̀ àwọn tó máa ń bribe náà ni àwọn kan. K'Ọlọ́run kó ṣàánú wa. Wọ́n ṣà ní wọ́n ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Wọ́n ní bọ́n ṣe wá ṣe tán. Ìyá onífá ló dẹ̀ yẹ kí ó carry gbogbo yẹn, ó carry out. Òun ló dẹ̀ máa announce pé lóòótọ́ o, àwọn ọmọ yẹn ti Great Lion ni àbí kìí ṣe ti Great Lion. Wọ́n náà dẹ̀ ṣe kíní yẹn ní wúrúwúrú tó di àṣà. Wọ́n ní kán tó ṣe, wọ́n ní Mariam sọ fún wọn pé ṣé rí nǹkan tá a fẹ́ ṣe yìí, whether good or bad, nobody should announce it out. Ó ní kán ṣe ní bòńkẹ́lẹ́, òun ò tiẹ̀ fẹ́ kí anybody. Wọn ò gbọdọ̀ announce ẹ̀ fún any other person. Àwọn tó péjọpọ̀ láti ṣe kíní yẹn nìkan ni kíní yẹn wà láàárín àwọn. Kán má announce fún anybody. Ó di ayé òyìnbó. Traditional ti wá di nǹkan tí òyìnbó wá ń gbé, tó ń gbé ní, tó ń fi civilization tó ń fi yẹn ṣe. Láì mọ̀ pé kíní yìí tó bá dé, ó di iwájú, ó dẹjọ́, ó di kíní kan, ó dáa sọ, bó ṣe máa ń sọ. Wọ́n ní látijọ́ yìí, ṣé ẹ mọ̀ pé a sọ̀rọ̀ nípa ìgbì mọ́ torí pé ó gbà kan ṣe verification. Àṣé gbogbo látijọ́ yìí wọ́n ti ṣe húlẹ̀húlẹ̀ kan ṣe, wọ́n mọ bó ṣe fẹ́ ṣe ń bòńkẹ́lẹ́. Wọ́n ti rìnrìn àbí Mariam kọ́ ni. Mariam ti prepare. Wọ́n ní bó ṣe dé ó ní ya kán wá ṣe. Ṣé ẹ mọ̀ pé kò sí láàfin torí parọ́pò ní kò gbọdọ̀ wọnú ààfin láì ṣe pé wọ́n ṣe paternity verification fún àwọn ọmọ ní shrine. At the end of the day, wọ́n ní bó ṣe kìlọ̀ fún wọn nìyẹn. Whether good or bad, nobody should say it out. Ó gbọdọ̀ jẹ́ secret between them ní àwọn tó ń ṣe iṣẹ́ shrine yẹn. Bí wọ́n ṣe ṣe wọ́n ní wọ́n sọ pé wọ́n ní apá àwọn Ìgbìrà bẹ̀rẹ̀ sí ní wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní jubilate ní ààfin. Pé wọ́n ní ọmọ yẹn pé kábíyèsí ló ní wọ́n ní is part and parcel of the body of the kábíyèsí torí ọmọ yẹn pé wọ́n ti ṣe kíní yẹn pé that is ó bá ẹ̀jẹ̀ kábíyèsí mu. So wọ́n wá sọ pé ìyá onífá dà, kán tó confirm ẹ̀. Wọ́n ní ìyá onífá ń kọ́, wọ́n ní ìyá onífá ò sí níbẹ̀ wá, ọ̀nà yìí máa tún ṣe. Ọ̀nà yìí máa tún ṣe pé wọ́n ti gbà pé original pé wọ́n ṣe àbí wọ́n ṣe. Ṣé ẹ mọ̀ pé ìyá onífá ò kí ń gba bribe? Kò sí nǹkan tí ẹ máa fún ìyá onífá máa ní la. Ẹ dira yín mú, kéde nǹkan yín mú. Òun ò ń jẹ ègún mọ́yán, òun ò dẹ̀ lè jẹ nǹkan tí
nǹkan tó máa hook òun lọ́fun torí ọjọ́ iwájú. Kì í ṣe ní lòun tí ń ṣe ìyá onífá ní ààfin. Wọ́n ní ìyá onífá ò sí nílé, Mariam dẹ̀ fẹ́ ṣe paternity ọmọ kíákíá, wọ́n ní kó dúró de ìyá onífá. Ó lóun ò dúró. Wọ́n ṣáà ti ṣe wúrúwúrú to the answer. Wọ́n bá sọ pé it's part of blood king. Ṣó yé wa báyìí? Ilé ayé. Ọlọ́run má jẹ́ kí Naomi kó tirẹ̀ pa ní àbí Naomi. Ẹ má bínú o, Naomi ọmọ dáadáa kì í ṣe òun là ń fẹ́. It's a slip of tongue. Pé kí Ọlọ́run má jẹ́ kí Mariam, ìyá ìgbìrà, kó ṣì ara ẹ̀ lọ́nà torí kì í ṣe kábíyèsí. Dúgbò tó mọ̀ pọ̀, gbogbo sáré síbí sáré tán, gbogbo ẹ̀jú gbogbo ẹ̀ náà lọ. Ó yìn máa lẹ́yìn. Ṣé ti rí? Ìgbà tó tiẹ̀ tí ń sọ̀rọ̀ yẹn tó sweet pé ìgbì máa ti dé o, ìgbì ló fẹ́ ṣe verification, ó ti rà ó, òun fẹ́ nísìnyí ó ṣẹ̀ fẹ́ lọ síwájú Ifá kó lè ṣe paternity verification ọmọ kìíní kan. Wọ́n ní àbóòtọ́ ni. Ọ̀nà tí yóò fi agree bẹ́ẹ̀ yẹn, ẹ mọ̀ pé ìgẹ́tà sí bí lọ́rọ̀ àwọn olóyìnbó, ó ní bó ṣe jẹ́. At the end of the day, wọ́n ní gbogbo wọ́n yìí ṣe pé tí ìyá onífá bá dé, wọ́n tún máa tún ṣe. Nǹkan táwa ń wò sí ni pé tí ìyá onífá bá dé, bóyá ó máa sọ pé òun ò ṣe o, bóyá ó máa sọ pé òun á dé gbé àwọn ọmọ yẹn lẹ̀, Ọlọ́run ló yé ọtí. So nǹkan tá à ń sọ sí ni pé ẹ̀yin èèyàn mi, ẹ bá wa tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́. Ṣé mọ̀ pé mi ń ṣiṣẹ́ mi láàbọ̀? Máa wádìí ohun gbogbo dájú gẹ́gẹ́ bí Bíbélì ṣe sọ. Ó ní kí ẹ wádìí ohun gbogbo dájú, ẹ wádìí tó jẹ́ òtítọ́ mú. Ṣé mọ̀ pé àwọn nǹkan tá à ń gbọ́ yẹn, a gbọ́dọ̀ máa ṣe gbogbo verification. A kò gbọ́dọ̀ sọ pé a gbọ́ nǹkan, a ní sọ pé ká ṣe gbogbo verification náà. Jẹ́ ká ṣàlàyé bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ẹ̀yin èèyàn mi kì í má ṣe kékeré. Kì í ṣe kékeré. We know what Igbi can do. She can do and undo. Torí bó ṣe wà yẹn. Very desperately. Ṣé o mọ̀ pé desperado ni? Desperado. Òun ni Igbi. Kò sí nǹkan tí ò lè ṣe láti jẹ́ kí nǹkan tó fẹ́ ṣe kó lè ṣe é ṣe fún òun. Bẹ́ẹ̀ tí ń gbọ́dọ̀ fi ti Ọlọ́run sí. Ẹ̀yin èèyàn mi, mo ní kí n sáré gbélé wa sétí gbọ́ wa. Kí ẹ lè mọ̀ bó ṣe ń lọ. That is verification and notification. Màá notice fún yín, màá notify yín. Tàbá túbọ̀ wá gbogbo ẹ̀, tàbá ṣe wúlẹ̀wúlẹ̀, tàbá túbọ̀ gbogbo ẹ̀ tó jókòó rọrọ̀. We are still bringing it to you, to your hearing in Jesus' name. Ẹ ṣé o. Ẹ máa bá wa share, kẹ́ bá like, kẹ́ bá subscribe, kẹ́ lè bá fi tó kù sí comment section. Àbọ̀ Ọlọ́run á dájú lórí wa. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Jésù Olúwa wa. Àmín.